Oloma Foronke Mohbad, and I pray God forgive his shortcomings. Amen. I feel like Mohbad has become like a global superstar even after even in death. Definitely. So got to share like Mohbad, nobody pray for it, and I just feel like it is heartwarming that he has touched the life of so many, and I feel like his legacy is going to live on, and his impact is going to be here forever, and I really pray he gets the justice he deserves. Nobody feel live long past Methuselah, and what you reap is what you are going to sow. This one is not even me hiding under any umbrella, it's just the facts. Last, cause anybody to jẹ́ immortal, everybody go still, everybody go cast. So there's enough for everybody to eat, and the sky is wide enough for everybody. I don't know why people feel like Tomba help you. Kill it serious. Music industry is now becoming scary, and I feel like most people want to test a bug until you want to test a bug. Ǹjẹ́ ìmọ̀ obìnrin alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ dín àkàrà ní Nàìjíríà? Ma, can I ask, replace my fake friend with Mercedes Benz? Only do me no fit stand again, he don't go by wheelchair. Leg it on the pain, I mean no fit stand down. Abaya, wahala, jalamiya. Palava alaja moridiya, gbàgbé abaya kò kele bàbá rẹ̀. Alaja moridiya, I say you want buy abaya. Ǹjẹ́ ṣo lè bá mi ká àtàyà? Àgbàyà tó fẹ́ wọ àbàyà lọ́jọ́ léyà, ó dẹ̀ ká àtàyà. Àtàyà tó lílà, àzáyà tó lílà. Abaya is 1-2, àbí 1-5. Iléeṣẹ́ kémi rẹ̀. Àjùbọ́lá Pasuma rè o. Lórí ètò ìmọ̀mọ́ náà láwà pàṣẹ. Alárè. A ti fún ọ ní sáfẹ́rẹ́ ọ ní ká máa gbélélé. Wọ́n ní ìtàbà parí ètò yìí tán kébì máa ṣe pọ̀ ọ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ gidi gan. Oúnjẹ èyí tí mo rí mo ní fún yín níbẹ̀. Èmi nìkan máa dá ẹjọ́. Ìwà àti bébí gẹ̀. Mi ò ní bébí gẹ̀ kọ́kọ́. Ètò yìí gàlágàjù Oyinmomo. Ètò yìí gàlágàjù Oyinmomo. Ètò yìí máa gàlágàjù Oyinmomo. Àbàṣà ti ṣẹlẹ̀ wá lárugẹ Oyinmomo. Ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo. Ó yá o, ká gbé lárugẹ Oyinmomo. Ó yá o, ká gbé lárugẹ Oyinmomo. Àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo. Ó yá ẹ bá wa ká lọ Oyinmomo. Oyinmomo, Oyinmomo, Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun àdúpẹ́, ṣé nǹkan lọ, ṣé kò sí wàhálà, kò tí ẹ ní sí wàhálà téèyàn bá ti pọkàn ẹ̀pọ̀ sọ́dọ̀ Ọlọ́run. Lónìí ọ̀dọ̀ àwọn ẹdìẹ, ọ̀dọ̀ àwọn òròmọdìẹ, ọ̀dọ̀ àwọn ẹyin tó ń dàkúkọ òun la fẹ́ yà sí. Because olóyìnbó máa sọ wípé young shall grow. How do we help our young people to grow? What are we doing? Kí là ń ṣe? Ipa wo làwọn àgbàlagbà ń kó láti rí i pé àwọn ọmọdé yìí wọ́n dàgbà, wọ́n yanjú. Òun náà la ṣe gbé Abdulmutalib Abubakar wá sórí ètò lẹ́ni. Abdulmutalib Abubakar ìnagijẹ jẹ́ Toliban, bí Abdulmutalib tèmi gan bá máa wò ní ìwọ̀n sẹ́ǹsì tó wà lórí mi. Toliban, Mutalib, ibi Tolib yẹn lọ́n ti yọ Toliban. A máa mọ ibi tí n bóyá náírà ni bóyá dọ́là ni. Ẹ̀yin wọn lórí ètò yìí ẹ bá mi kí Toliban pé wọ́n káàbọ̀ sí orí ètò. How are you today? Ṣé dáadáa ni? I'm doing great. Thank you for hosting us today. How are you doing? I'm fine, thank you. Oh, this is like the first guest. How am I doing? Genuinely, how am I doing? Don't I deserve to be asked how am I doing? You're doing fine. So, okay, Toliban, let us look at your career. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ àti tó bí ọdún mélòó precisely, if professionally and unprofessionally? Professionally, unprofessionally, we say probably 5 years now. 5 years. Yes. Ọmọ tó délé ayé náà 5 years. Tá bá máa ní ká George ó yẹ kó ti wà bí nursery 1 àbí nursery 2 tí ó bá ti wọ primary. Ó ti ṣe díẹ̀ láyé náà nìyẹn. Ìrìn àjò ọdún 5. What do you have to write home about it?
Alhamdulillah, that's all I can say because we keep on growing and Alhamdulillah for the growth. We keep on learning, we keep on growing and I've been seeing the greatness day by day as we keep growing because the improvement is there and I think the improvement is enough is enough like evidence, enough substance for me to write about. So I mean I've been growing and all thanks to God. Alhamdulillah, just like you said. Lẹ́nu music industry pẹ̀lú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta mo mọ̀ pé ẹ̀yin young budding stars náà ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn ó máa ní àwọn ọ̀rọ̀ kan tí ẹ lè má lè sọ directly sáwọn àgbàlagbà yín sáwọn aṣojú àmọ́ tẹ́ lè fi irú ages irú umbrella tẹ́ lè fi bora pé èmi mo wí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ nǹkan tí a fẹ́ kẹ́ bá wa ṣe lélẹ̀ ṣó nírú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Oloma Foronke Mohbad and I pray God forgive his shortcomings. Amen. I feel like Mohbad has become like a global superstar even after even in death. Definitely. So nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad, nobody pray for it. And I just feel like it is heartwarming that he has touched the life of so many. And I feel like his legacy is going to live on. And his impact is going to be here forever. And I really pray he gets the justice he deserves. So, kí wá lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ fáwọn àgbàlá àwọn ẹ̀gbọ́n yín àwọn ẹlẹ́gbọ́n. Ẹ̀yin ẹ̀gbọ́n wa nǹkan tí mo fẹ́ sọ ju pé nobody fit live long past Methuselah and what you reap is what you are going to sow. This one is not even me hiding under any umbrella, it's just the facts. Ẹ ṣayé jẹ́jẹ́ last kò sí anybody tó jẹ́ immortal. Everybody go still, meh one day. Everybody go cast. Bó ṣe wà so ẹjọ́ there's enough for everybody to eat and the sky is wide enough for everybody. I don't know why people feel like tó bá help yàn kí ló dé tẹ́ serious. Èmi ò ní ṣe sọ I don't know why people feel like tó bá ràn yàn lọ́wọ́ ó máa paná ogbó tiwọn àbí tó bá ṣe kánjú èèyàn kan kánjú náà tí wọ́n máa jó lọ́wọ́. kò kí ń rí bẹ́ẹ̀ àmì àwọn èèyàn ti ṣe tó jẹ́ pé àfi tó bá help ẹnìkan legacy ló máa jẹ́ torí orúkọ títí ò ní parẹ́ as far as tí ẹni tó ṣàánú fún tó bá ṣe ń ṣe rere láyé àbí tó bá dáa fẹ́ nìyẹn. So music industry is now becoming scary and I feel like most people wọ́n fẹ́ tẹ̀sẹ̀ bọ́ gan torí wọ́n mọ nǹkan tó ń tẹ̀sẹ̀ bọ̀. So Ọlọ́run máa ṣàánú wọn Ọlọ́run máa kọ́ everybody mo fẹ́ kàn go easy on us. Ẹ̀yin àgbà ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹ ẹ̀yin ẹ má lọ jọ wá síbi tó ṣòro ọmọ yín la jẹ́ ọgbọ́n òde ibì kan mo bẹ̀bẹ̀ ẹjọ́ àtọrọ abẹ̀bẹ̀ ní orúkọ gbogbo àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn torí mi náà mọ̀ bóyá ọmọ mi á lóun fẹ́ kọrin tó bá déhùn dẹ́ lóun fẹ́ kọrin ṣé máa stop talent Ọlọ́run nínú ayé ẹ̀ ní so ẹ̀yin àgbà la máa bẹ̀. àmọ́ jẹ́ ká wá wò iṣẹ́ tó bá ń ṣe téèyàn bá ń gbèrú téèyàn lọ òkè téèyàn ń dàgbà á jẹ́ pé ìwọ gan òun fi nǹkan kan kún iṣẹ́ yẹn. Sacrifices you'd have done a lot, you'd have had of course a lot of experiences, challenges tó fi máa sọ pé lẹ́ni yóò mo dúpẹ́. So kí ló irú àwọn ohun ẹbọ ohun ètùtù tó o ti ṣe tó lè jẹ́ kó fi sọ pé o dúpẹ́ lẹ́ni. Success requires sacrifice. Alákọ̀ọ́kọ́ nǹkan tí mo máa sọ nìyẹn. So àwọn nǹkan bíi sacrifice tó wà ń bẹ̀ ni pé èèyàn nídìí láti ní sùúrù. Ìyẹn jẹ́ patient. If you are not patient, you run and eventually you fall. So I swear. So I just feel like you just have to be patient. Tó bá sọ̀rọ̀ sùúrù lóòótọ́ sùúrù dáa lóòótọ́ sùúrù máa ń ṣe omijé wọ́n ní sùúrù lè ṣe òkúta jìnnà àmọ́ mélòó nu wa la ní sùúrù yẹn lóòótọ́ nítorí Yorùbá náà ló sọ pé ìrètí pípẹ́ ó máa ṣọ̀kan láàrẹ pé mo ti ní sùúrù ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ṣá máa ní sùúrù mi ò tó ní àbọ́lọ́run ò gbàdúrà. Ibo ni sùúrù ti jáde nínú iṣẹ́ yín gẹ́gẹ́ bí olórin gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe content creator báwo ni sùúrù yẹn ṣe wà applicable báwo lẹ ṣe ń lò. Alákọ̀ọ́kọ́ náà fún èmi tẹ́mi lo social media and I know most of my colleagues nǹkan tá ń lò náà ni tá fi ń publicize iṣẹ́ wa síta so algorithm ma mess up. You can imagine putting enough, like a lot of hard work, effort to make music, to do content, and you put it out there, no views, no comments, no insight for it.
so téèyàn bá wo gbogbo irú àwọn nǹkan báyẹn tó ṣẹlẹ̀ lónìí tó ṣẹlẹ̀ lọ́la dáàdì nìkan ló ní algorithm ẹnìkan ló create social media tan platform yẹn ẹnìkan ló ní so we don't really know how it works so téèyàn bá ní sùúrù dé àwọn certain level kan èèyàn máa give up so you just have to trust your craft and believe in yourself so good reviews bad reviews once you believe in yourself no worry nobody fit tell you say no do am again and you cannot give up easily so once you trust your craft and you have enough patience it is easier said than done no? I know owó da idea dá lórí paper káwá gbélé ní ìṣòro ó máa ń súnyàn dáadáa but as far as you believe in what you are doing I feel like dáadáa tó bá ti nígbàgbọ́ nínú nǹkan tó ń ṣe dáadáa kò dìgbà tó bá tán ẹ̀yìn owó níbi nǹkan tó ń ṣe kó tó believe nínú nǹkan tó ń ṣe as far as tó bá ti ní believe yẹn ló máa bẹ́ẹ̀ ni ló máa help pẹ̀lú consistency àti bí yàn ṣe máa ṣe effortlessly so bí mi ṣe máa apply sùúrù mi nígbọ̀nba ti tèmi nìyẹn. tó ó dà ẹ jẹ́ ká lọ sórí iṣẹ́ gẹ́gẹ́ bí Toliban ṣe ní management record tó manage ṣe ní record label torí tá bá ní ká wo ẹ̀yin olórin ìsìn ojú ti wà lára yín pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí Ọlọ́run dẹ̀lẹ̀ fún ẹni rí àmọ́ ṣé ẹ̀yin ní record label àti pé ṣé agreement tó bá wà láàrin ẹ̀yin àti record label ṣó yé ẹ̀yin tó bá jẹ́ pé ẹ ní tẹ́ ẹ bá ní ṣé ẹ fẹ́ ní ni àbí ẹ kò fẹ́ dá wà. ẹ jẹ́ kí n mú lẹ́yọ̀ kankan alákọ̀ọ́kọ́ mi ò sí ní under any record label. For now, I'm an independent artist, but I have a management, Door Empire, and I'm gbìyànjú agbára wa láti dé ibi gíga. So nípa record label. Anybody tó bá ṣì fẹ́ wà under any record label, I would advise you to have your attorney first, a lawyer. Fún ara èèyàn. Bẹ́ẹ̀ ni, bóyá o máa sọ̀rọ̀ fún bóyá o ní sọ̀rọ̀ fún, but before you put your hand and sign anything, it is very, very important you consult people that know about it. Àwọn tó mọ̀ nípa òfin, tó mọ̀ nípa litigation, àwọn tó mọ̀ nípa dáadáa because before you shall sign anything, ẹ má bínú pé mo interrupt. You have to have your attorney ṣá. tó ó dà ìbéèrè kejì ok ẹ ti dáhùn méjèèjì lẹ́ẹ̀kan náà ẹ ti ní ẹ ní record label àmọ́ lórí ó ti yé yín ó lágbára kọ́ ló má jẹ́ ká jì sọ́fì ayé ẹ̀yìn wa lórí ètò yìí mọ̀mọ́ ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ tá a bá padà dé Toliban ṣì wà ní kalẹ̀ àti àwọn ìbéèrè kan tá a fẹ́ bi wọn kó tó di pé akásẹ̀ ètò nílẹ̀ ẹ kò jù lọ́nà. Olórin ti kọrin ní ẹ̀yin ló ń dá àkùkọ yes àwa ti mọ̀ o àtọmọdé àtàgbàlagbà àdàgbà àdarúgbó bẹ́ẹ̀ ni ó ní a ṣe ń sọ lórí ètò yìí pẹ̀lú Toliban nípa music industry ìyẹn industry tó ṣe agbátẹrù orin kíkọ torí o lè sọ wípé o wà ní acting industry or comedy industry kò tún tó bá tẹ̀ fẹ́ yanjú wọn sínú music industry o ní láti tún darapọ̀ mọ́ wọn láti mọ bó ṣe ń ṣe ń bẹ̀ ní àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé a lè sọ pé collaborations ti jáde pẹ̀lú àwọn akẹgbẹ́ yín míì ṣẹ̀mọ̀ àwọn àkàn wà lórí same level a sì lè bára wa sọ̀rọ̀ ká má jẹ́ sọ pé àwọn ọ̀gá wa ńláńlá tán ti wà lókè kí làwọn collaborations tẹ́ ti ṣe. mo ti ṣe collaboration pẹ̀lú Terry Apala and mo ti ṣe collaboration pẹ̀lú I have one with Taoma also and I have a lot of songs out there tó jẹ́ pé wọ́n ti release. I feel like everybody is taking their time and everybody knows the best time láti drop like iṣẹ́ tá ti ṣe papọ̀ but àwọn èyí tó ṣì wà níta yàtọ̀ sí personal work tèmi ní digital platforms is still Taoma's job, Terry Apala and couple of other artists ṣá. tó irú orin tẹ́tí ẹ ti ṣe pẹ̀lú Taoma yìí fún àwọn tó bá ń dẹ̀jà pé irọ́ ni àmọ́ bẹ́ẹ̀ bá mirin bẹ́ẹ̀ gbóhùn erin ẹ̀ṣá mirin ẹ jẹ́ ká wo fídíò Toliban àti Taoma ló ní ráńpẹ́ ká tẹ̀lé wa mọ ibi tá à ń bẹ ọ̀rọ̀ lọ. tó ó nìyẹn ó lẹ́tí rí yẹn tán bá sọ pé talent ẹ̀bùn àmútọ̀run wa nígbà míì bàbá ṣe lè harness ẹ̀ sí lọ́lọ́run ṣe máa ń gbà ẹlòmíì ò mọ̀ pé òun lè kọrin ẹlòmíì ò mọ̀ pé òun lè act ó máa ran rímọ̀dì iṣẹ́ kan kò ní gbìyànjú láti explore láti ẹ̀tí wò pé ṣé mo lè ṣe kíní olódífáfẹ́yìn náà tẹ̀ ń ṣe content tẹ̀dẹ̀ máa ń ṣe multiple roles ẹ lè ṣe role bàbá lè ní kẹsọmọ lọ́la kí ló bí talent yẹn nínú yín ṣé ìgbà tẹ́ darapọ̀ mọ́ àwọn Taoma lẹ́yìn náà wò pé àkíní ìmúdẹ̀ lè ṣe àbó ti wà lára tẹ́lẹ̀. Actually mi ò ní any formal music learning láti ilẹ̀. Okay. Bẹ́ẹ̀ dẹ̀ ni ti comedy náà
I used to just play around with music for fun. Okay. And mo bẹ̀rẹ̀ sí ní ṣe freestyle videos online. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé algorithm ó máa ń favour èèyàn gbà mí kò dẹ̀ kí n favour èèyàn. So when I started making those freestyle videos, Ọlọ́run gbà fún mi, àwọn èèyàn fall in love pẹ̀lú ẹ̀. That's where we have the likes of Buju Buju Para. Wọ́n ní wọ́n wá mi, that's a cover for Fireboy song. That one went viral on Instagram, social media. So I also did a lot of covers. I did plenty freestyle. So mo kàn máa ń try láti, like, I feel like tí mo bá fọkàn mi sí nǹkan ìpè mo fẹ́ ṣe, I can do it. So you just, most of the time you need to leave your comfort zone and try new things out. So I used to just play around with music for fun. It used to be just comedy mo máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, but báyìí gan ó ti pẹ́ tí mo ti ṣe comedy. DJ KYS gan ti ń kọrin bó ṣe múlẹ̀ ló ń kọrin. kò ṣe DJ KYS nìkan, everybody is just trying to do new things. ó lè dọ̀la nísìnyí báyìí kẹ́yìn náà gbé gbà wọn. No, mo sì ní tó bá di 60 mi ìfẹ́. Gentlelady ni mi kì í ṣe fighter o, kẹ́nikẹ́ni má ti mi lọ síbi ìjà. nǹkan tẹ́ fi nísìnyí instrumental ẹ need. Tẹ́ bá kọ orúkọ tẹ́ kọ ẹsẹ̀ instrumental, don't worry, tẹ́ bá fi sí social media bí wildfire ló máa lọ. Wow, amazing. So mo ti lóhùn irinṣẹ́ nìkan ló ń dààmú mi. Ẹ máa wọ̀. Investor Arab money fall inside, let's do it. Ó dà pẹ̀lú orúkọ yín Abubakar Abdulmutalib, tí bá ní kí n wò lóòótọ́ kò sí lára àwọn orúkọ tó common. Ọmọ olúbo ni yín, ibùlẹ̀ ti ṣẹ̀ wá. Torí tán bá ní kí n bí tán bá bí mi mà ní bóyá mo Nasarawa ni àbọ̀mọ́ Gombe. Torí orúkọ yẹn àbí. Torí orúkọ. Abubakar Otan Abdulmutalib, ìyẹn orúkọ mi. I am from Kwara State, Ìlọrin to be precise. Ọmọ Ìlọrin. Kwara, Ìlọrin mèsù jàmbá, ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjànnà. Wonderful. Bọ́n ṣe máa kí wa nìyẹn, Ìlọrin West, so ní Ilé Ọ̀tàn, and yeah, that's a little biography about Toliban. Ìlọrin náà ti súnmọ́ àwọn. Torí déyọ̀ bá máa wò yẹn aṣọ pé rárá o, Nasarawa ló ti wá àbọ̀mọ́ ọmọ Nìjẹ́, tí ìsúnmọ́ Nìjẹ́ jù bí àwọn Kánò. Ṣé gbá Hausa? Èdè mélòó lẹ gbọ́? Yorùbá, Pidgin àti English náà ní títàn. Ètè létí èdè. You know I'm here for language. Mo gbọ́ Comment tu t'appelles? C'est French nìyẹn. Je m'appelle. French. Comment ça pa? Ça pa bien merci. Báwo kò sí sápá. Kò sí sápá. Sava ni mo mọ̀ kò ṣe sápá. Kọ́ ṣáà máa sáàfù yín tí yín. A ti mú lọ síbi díẹ̀ now that day is over. Àmọ́ a fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé nínú gbogbo àìráyè yín ẹ tún máa ń wáyè, ẹ tún ní data láti máa wo iṣẹ́ wa. Ẹ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ẹ ń sọ fún wa bó ṣe dá àti ibi tó kù díẹ̀ káàtó sí. Kódà ẹ tún fi ìbéèrè ránṣẹ́ sí wa pé tẹ́ bá ti gbẹ́ni báyìí wá o, tẹ́ bá ti gbẹ́ni báyìí wá, ìbéèrè mi rèé o. Ẹ̀yin lè jìkà tí ẹ jẹ́ ká ṣọkó yẹ̀ lọ́rùn wa. Ẹ̀yin ní ọgbà tí a sáàdì. If it's not you, who are we? We have to be doing this thing in collaboration in everything to get it. Toliban lákòótọ́ finally, now you are a music artist. Olórin ni ẹ́. Definitely. Ṣé o ń play music instruments? Torí wọ́n máa sọ nígbà míì pé olórin tó bá ń kọrin tí ò bá tiẹ̀ mọ instrument báwo ló ṣe fẹ́ létí ìlú, ṣé ẹ̀bùn yẹn náà tún wà ń bẹ̀? Well, mi ò mọ̀ bóyá ó wà yet, but I'm not playing any instrument. Gẹ́gẹ́ bó ṣe sọ pé o kọ́ music, ṣé o ṣe fẹ́ lọ kọ́? No, mi ò kọ́, mi ò dẹ̀ rò pé mo máa lọ kọ́, but learning never stops. Torí tí èèyàn ò bá máa learn everyday, èèyàn máa wà ní 2012, táwọn èèyàn bá wà ní 2030. Nǹkan téèyàn ń kọ́ kò ní tally pẹ̀lú nǹkan tó ń lọ ní century. So you just have to keep on learning láti improve craft àti your pen game. So I'm still learning in my own way, and I mean I never learned how to make music, but I can continue learning how to improve my skill. Salawọn tó ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, your mentors or your role models now? Wọ́n pọ̀, tá bá bẹ̀rẹ̀ sí ní ká ilẹ̀ máa kún. Big shout out to Burna Boy, big shout out to everybody doing good music. Orí mi, ọ̀rọ̀ àgbà ni orí. Ẹ fi tó kulẹ̀. Ok, kó tó di pé mo tiẹ̀ wá yọ̀ǹda yẹn ká lè mọ̀ káwọn èèyàn lè rí ẹ̀rí dájú pé ọ̀rọ̀ tá à ń sọ yìí òótọ́ ni kò ṣe náà láì ṣe jẹ́ ká freestyle kan bóyá kò fún wa ní àbáyá tàbá dẹ̀ lè rí bóyá ìbòrí lórí ẹ̀ òdì àbáyá àti ìbòrí nìyẹn. Mi sọ pé James o. Kò sí wàhálà. Evidence pọ̀. Can I ask, replace my fake friend with Mercedes Benz? Onídùúró mi no fit stand again, he don go by wheelchair. Leg don dey pain am, he no fit withstand am. Abaya, wàhálà, jalamiya, palava alájà mọ̀rídìyà, gbàgbé abaya kò wọ́kẹ̀lẹ̀ bàbá rẹ̀. Alájà mọ̀rídìyà, I hear say you wan buy abaya. Ǹjẹ́ ṣo lè bá mi ká àtàyà?
àgbàyà tó fẹ́ wọ àbàyà lọ́jọ́ léyà ó dẹ̀ ká táyà àtàyà tó lè la àtàyà tó lè la àbáyà is 1-2 àbí 1-5. alọ́rọ̀ burúkú wà lára lẹ́nu àwọn Ìlọrin màámi Kwara ni màámi so ó yé mi ṣé ní bó ṣe rọra kò alájà tó fẹ́ àbáyà lọ́jọ́ lé. wọ́n sọ pé kó gé kóòtì according to her size ni. ẹ̀sọ́ lù bẹ́ẹ̀ yẹn ẹ máa háìdì àwọn ọ̀rọ̀ kan sínú orin o pàmúrò ògodo múrògo ẹ má slot ẹ̀yìn ẹ̀yìn wa lórí ètò yìí mọ̀mọ́lé ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín nínú àìráyè yín ẹ wáyè láti dá wa lò àmọ́ àwa náà ní jẹ́ kẹ́ lọ bẹ́ẹ̀ kò dáa ó máa dàbí pé àmọ́ rí ó láṣẹ ṣe ẹ̀bùn kékeré yìí pé ní kòríta ibi tá a dé yìí ká gbé fún yín stomach infrastructure ló ń pè tẹ́ bá délé sweetheart mi ló mọ bó ṣe máa pò pọ̀. Do you cook? Yes. What do you know how to cook? I can boil water, I can cook rice. If you boil water, the water will burn. No, actually, I can cook everything you have in your hand here. Top, okay. Ẹ lè ṣe ní aládàlú. Souvenir. It's called Ebugba Ma Binu Consolation Prize. Wow. Mo like am blast sound there. Wow. Wow, very sharp. Wow. Talavesh shout out fún báyìí. Ilé-iṣẹ́ AK Media. Oyinmomo. Tó ṣe agbátẹrù Oyinmomo. Ilé-iṣẹ́ AK Media. Big shout out to you. Thank you. Ṣé ẹni gba kíní ìpadà? No, àwọn ò ṣe bẹ́ẹ̀ yẹn. Àfúnni máa wo bẹ̀ láwà. Àánú àwọn ṣe yẹn àwọn ambush èèyàn ká ṣoore fún èèyàn ká tó wà lọ́wọ́ ilé ẹ̀ wájú ká double cross ẹ̀ no we are too big for that no. Ilé-iṣẹ́ AK Media ooo. Ilé-iṣẹ́ AK Media ilé-iṣẹ́ AK Media ooo. Àjẹbọ́lá pass máa rè o. Lórí ètò Oyinmomo ní láwà pàṣẹ àán. Àlàyé. A ti fún ọ ní sáfẹ́rẹ́ ọ ní ká máa gbélélé. Wọ́n ní ìtàbà parí ètò yìí tán kébi màá ṣe pààrọ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Oúnjẹ èyí tí mo rí mi ní fún yín níbẹ̀. Èmi nìkan máa dá ẹjọ́. Ìwà àti baby girl. Mi ò ní baby girl kankan. Ìwà àtàwọn king of boys. Ẹyẹ ìwà jẹ́ ti pé tálẹ̀ntì yapọ̀ ó pọ̀ lẹ̀ ẹjọ́ ó lè máa gba play mi ní booking manager stage booking jẹ́ ti pé fújì wà lẹ̀ bó bá já pálá bó jẹ́ hip hop. Tí Dami bá gbà yín. Mo wà pẹ̀lú. Èmi gan Dami so Dami ò lè ti fẹ́ dẹ́rù bá Dami. Dami Adenuga. Ọ̀tọ̀ tún nìyẹn àwọn Adenuga làwọn abánirẹ́ làwà ẹ̀yìn ẹ̀yàn wa lórí ètò ìmọ̀ Adenuga kan lè ṣàkàmọ́ bánirẹ́ Èkó yìí náà lọ pé Èkó là ń pè we draw the line we live here ẹ ti gẹ̀ẹ́tẹ̀ lórí ètò ìmọ̀ lọ́sẹ̀ tèmi níbi tí a fẹ́ dá dúró òun lélẹ̀ adúpẹ́ lọ́wọ́ Toliban pé wọ́n wáyè nínú àìráyè wọn láti dá wa lò gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe máa ń béèrè wọn mo ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará lé náà because without you there is no us orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ káfíńrẹ́ pàdé nígbà mi remember be patriotic citizens of Nigeria ibi tán bá pé ẹ sì máa lọ bẹ̀ ọ̀rọ̀ tán bá fi lọ ẹ má dá sí má jọ ṣọbọlọyọ kí o abojúgbẹ́lẹ́gbẹ̀ẹ́ tí ibi tí problem ti máa wọnú ayé wa wá nìyẹn ire o. Ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù.